Adékúnlé Ṣẹ̀fíù Àlàó ọmọ oko. Bóyá fújì rè o, fújì mi sí. Orin fújì rè o, fújì mi sí. Sóní gbọ̀ngàn nínú, tó sì lóyìn ládùn jájọ. Bóyá fújì rè o, fújì mi sí. Onígbọ̀ngbọ̀n nínú, ó sì lóyìn ládùn jájọ. Wọ́n tọkọ fújì lè sí. Àmàlà ni la fi ṣe bẹ́ẹ̀. Fújì tó ní pápọ́ṣọ́, tó ní mélòdì gidi. Fújì tó ní pápọ́ṣọ́, tó ní mélòdì gidi. A man as rock can stand as rock. Lẹ́yìn bá forí sọ̀rọ̀. Lédè sí ìgbà ló máa bọ̀. Someone ask me. Àjíṣe fi wà láwo. Bàbá oko. Why do you love food so much? Then I reply. It is the only thing I say. When everything and everyone is gone. Right? Iṣẹ́ tó rí ṣe lára kì í ṣe kékeré o. Orin ló ń jẹ èmi. Ó dára fún ìwòsàn ara. Ó tún kọ̀ wá bàjẹ́. Láfi dárayá kì í ṣe fàájì rárá. My music and I, èmi àtòrèrè. My music and I yo. Èmi àtòrèrè. Institution méjì ló papọ̀. Tó àjẹyàn kan. Institution méjì ló papọ̀. Tó àjẹyàn kan. Ṣíbádé Olúwo, ojoojúmọ́ là ó máa rántí yín. Ní gbogbo ìgbà orúkọ yìí ò ní parun lẹ́nu àwa láíláí. Borúkọ Amósùn kò ṣe lè parun lókun ṣe láíláí. Iṣẹ́ tó ṣe sílẹ̀ èlé parun láíláí. Àti gbogbo àwa ọmọ ọjọ́ ẹ̀, ọmọ ọjọ́ Amósùn làwa o, oyún inú mọ̀ wà là o. Ọmọ tán tí bí ó mọ̀ pé àwa ò yọrùn méjì àjànàkú ni wá. Ibi tájànàkú ti wá fèsì, ibẹ̀ lèrè wá ń lọ. Ìbàdí Olú, gbogbo ń ta gbélé yín lọ́wọ́ lẹ́nu. Bàbá Ráfíà tún mú nǹkan gidi ni. Gbogbo táǹpà pátápátá. Irú eléyìí la máa rí èjìrè ara àṣokùn. Wíní lójú orogún èjì wọ́rọ́ lójú ìyá ẹ̀ ò ṣeun. Ọmọ ológbò òjèun lápá kan, Ìjẹ̀bú lápá kan. Ọ̀yá kò ní bàjẹ́ fún ẹ bàbá mi. Ibi támọ̀sùn lọ. Ibẹ̀ làwa lọ. Ibi támọ̀sùn lọ. Ibẹ̀ làwa lọ. Ajá mẹ́rin dájú di níbi o. Àkọ́bí ẹgbẹ́ ní ń gbọ́ o. Àkọ́bí ṣerú eléyìí ó sì kù nílùú. Àkọ́bí ẹgbẹ́ ní ń gbọ́ o. Àkọ́bí ó ṣiṣẹ́ owó ẹ̀ ó tún dùnyàn nínú. Àkọ́bí ẹgbẹ́ ní ń gbọ́ o. Àkọ́bí after guy comes. Àkọ́bí ẹ̀fẹ́ ralé ẹ̀fẹ́ ralé. Àkọ́bí ẹjọ́ tẹ bá fẹ́ ralé ilé ńlá. Ẹ máa bọ̀ nígboro àjà o. Ẹ máa bọ̀ nígboro àjà o. Ọkọ láti bá tu Àlàkẹ́. Ọmọtọ́lá ní owó bàbá Rọ̀fí àjùmí. Bàbá Límọ̀tú owó bàbá Mọ́lí. Èèyàn tó gbogbo àdébí o. Èjìrà ara àṣokùn. Wíní lójú orogún.
Ṣẹ̀mẹ́ni tí mò ń sọ àjìrán. Orúkọ tí ó pé méjì lè kó àjìrán. Ọlọ́run bá má borúkọ oúnjẹ àjìrán. Ṣánan àjìrán o àjìrán. Ọkọ̀ láti gbádùn ọkọ̀ Alákẹ́tọ́lá ní àjìrán. Owó bàbá rọ̀ fi àtúwò. Bàbá Àlímọ́tù. Owó bàbá Mọ́líkì. Olórúkọ Ànàbí mú wọn bò jíṣẹ́ ńlá. Àkànbí Adé o. Àkànbí Adé o. Ọmọ tó bá sọ láti mú. Ọmọ tó bá sọ lágbà. Ọmọ tó bá sọ lákànbí o. Ọmọ tó bá sọ lákànbí. Ọmọ tó bínú wálé ayé. Tó bínú wálé. Àjìrán èèyàn gidi ni o. Àkímù mi o, máa gbọ́ bí mo ṣe ń wí. Ògògò mo ṣe bóun kọ́, mo ṣe bóun mi. Aláàjì Àmẹ̀dá tí ń jẹ́ Tajudeen olóríire. Kò pé méjì Aláò bàbá Rábíà. Àjìrán ò pé méjì ẹyọ kan ṣoṣo ni. Gbogbo táǹbà wọ́n ní dúpẹ́ lọ́wọ́ Àjìrán. Mr. Kaka wá àrògidìgbà alábẹ́nu àrà sásì. Kìnì kan ò fi ṣe wá pátá. Gbogbo àwa táǹbà lórí gbogbo. Ibi tá a bá ṣe ìdè olóńjọ́hún ẹ ṣeun. Òkè lẹ ó máa rè ẹ ò ní rè lẹ ó wá pé. Lábẹ́ Mr. Lati, worldwide president. Gbogbo wedders pátápátá wọ́n ní dúpẹ́ lọ́wọ́ Ahmed o. Aláàjì Tajudeen ní Àkànbí. Aláàjì Tajudeen ní Àkànbí. Àní ọmọ tó ṣe èèyàn gan Àkànbí. Alówó má fi gbéraga o Àkànbí. Silent Millionaire àti kì í pariwo Àkànbí. Silent Millionaire àti kì í pariwo Àkànbí. Bílẹ̀ bá ń dùn ìyàwó náà wọ́n ń bẹ̀. Jẹ́jẹ́ sí bílẹ̀ bá ń dùn àyà lọ́wọ́ ń bẹ̀ ni. Adúpẹ́ lọ́wọ́ Alájà Làtífá. Ọmọ Tọ́lá ní Alálàkẹ́ obìnrin gidi tó tọ́jú bàbá. Mọ̀dà Rọ̀fíà, Mọ̀dà Àlímọ́, Màmá Malik. Ọlọ́run má gbàgbà jù lọ́wọ́ wa o. Má gbàlàjì Àmẹ̀dá lọ́wọ́ wa. Gbogbo tápà wọn dúpẹ́. Gbogbo tápà wọn dúpẹ́. Gbogbo tápà wọn dúpẹ́. Gbogbo mọ́kú lódò ẹ ṣeun. Àti kàkà ń wà kàkà ò ẹ ṣeun. Àkànbí mi tajú mi ò àdìyàn. Ìgbọ́ àdìyàn. Òun náà pé bẹ́ẹ̀ o. Ẹyẹ méjì ṣe é jáde yẹn. Àdìyàn náà rè o. Òun náà pé ládìyàn o. Kàkà wà gbọ́. Ajíyá mẹ́rin àdìyàn. Gbogbo àjà o àdìyàn. Ẹfẹ́ ra lé ńlá ńlá ńlá. Ẹfẹ́ ra lé ńlá ńlá ńlá. Ọ̀pọ̀ Alájà láti bá tù mí o. Gbogbo tápà wọn ní kí ẹ. Gbogbo tápà wọn ní kí ẹ. Tó bá ń bá fọmọdé, fọmọdé o. Tó bá ń bá fọmọdé o. Àgbà tí onírònú wọn lè máa yí mú sí i. Wọ́n lówó tó ní o, Àlàó Ṣẹ̀fíù wọn ni
ó lọ kú màdé kò sí lọ́rọ̀ rẹ̀ àmẹ́dá. olówó onílàákàyè onísùúrù tí wọ́n fi ń náwó ẹni gígùn fún ẹ ò dájú nínú ìjọ ọmọ ìlànà. bíkájú bá sọ pé kò sówó ìran ló ń pa. torí àwọn ayáwó máa ma sọ ni. bájí àmẹ́dá bá sọ pé kò sówó. torí àwọn àtibíṣó lóore ni. sàmà fún lówó tán onílé ló pẹ́. torí ẹ máa jẹ o gbàgbé sùn lọ. ẹ̀dá ẹ máa jẹ o gbàgbé sùn lọ. òmùgbà tá a yé lè wọlé dé o. òmùgbà tó wó lè wọlé dé o. òmùgbà tí pásítà lè bọ̀ wá. orí ẹ máa jẹ ògbà gbèsù lọ. orí ẹ máa jẹ ògbà gbèsù lọ. àmẹ́dì ẹ̀dá ẹ máa jẹ ògbà gbèsù lọ. orí ẹ máa jẹ ògbà gbèsù lọ. àdì àmẹ́dà ẹ̀dá ẹ máa jẹ ògbà gbèsù lọ. òmùgbà tó wó lè wọlé dé. òmùgbà tá a yé lè wọlé dé. òmùgbà tí pásítà lè bọ̀ wá o. orí ẹ máa jẹ ògbà gbèsù lọ. olówó tó ń tìjú tí ó lè sọ̀rọ̀ ẹnu ẹ̀tàn àníyàn. àní olówó tó ní tìjú tí mo rí tí ó lè jẹ́ kọ́kọ́ náà àná o àníyàn. ohun ọlọ́run ọba òun ló pọ́n ẹ lé èèyàn kan ara mi iṣẹ́ ọlọ́run ọba ni. àmẹ́dájú nínú mi. Omi mo ríṣẹ́ ọlọ́run lára rẹ̀ o. Omi mo ríṣẹ́ ọlọ́run lára àdìyàn mo ríṣẹ́ ọlọ́run lára rẹ̀ o. Ẹ̀tọ́ ní kájà ayé bí wọ́n ṣe ń jayé. ẹ̀tọ́ ní kálùbà bí wọ́n ṣe lọ́ba. Àdìyàn ẹ̀tọ́ ní kájà ayé bí wọ́n ṣe ń jayé. ẹ̀tọ́ ní kálùbà bí wọ́n ṣe lọ́ba. Ẹ jẹ́ ká máa gbádùn, ẹ jẹ́ ká fi ìgbádùn ṣáyọ̀. Àwa ọmọ jayé jayé, ọmọ jayé jayé ni wá. Ìgbádùn láwà, ìyọ̀tọ̀ mi láwà. Ká jẹun tó dára níwọ̀n bàrà, ká wọṣọ tó dára níwọ̀n bàrà. Ẹ jẹ́ ká tọ́jú ọ̀yọ́, ká tọ́jú ọmọ. ìyá pẹ̀lú bàbá ká tọ́jú àmẹ́jì ká fowó mẹ́bí torí ẹ̀. Ohun ẹyẹ bá jẹ́ ló máa gbé fò. Ohun ẹyẹ bá jẹ́ ló máa gbé fò. Ẹni bá lówó tí ò lè èèyàn tó ṣiṣẹ́ owó ẹ̀ tí ò lè ná. Nígbà ọjọ́ kan nígbà ọjọ́ kan gbogbo dúró ìyá ọ̀gá o. Adìjọ́ ẹni ẹlẹ́ni ẹni tí kò bá ẹ̀sìn bẹ̀. Nígbà tí omi làágùn òun gangan ló máa kéré náà. Lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ sọ́run àpapà. Ẹ̀yìn lórí ìgbà tẹ́ ó lò ẹja. Àwa ọmọ jayé ìgbádùn láwa o. irú eléyìí kò gbọ́dọ̀ lọ láàrin wa. irú eléyìí kò gbọ́dọ̀ lọ láàrin wa. Àmẹ́bí dájú kò gbọ́dọ̀ kú mọ́ wa lójú. Irú eléyìí kò gbọ́dọ̀ lọ láàrin wa. Ká fowó pọ́n wọn lé o. Bẹ́ẹ̀ ni tọ́dọ̀ Thank you. Thank you. Anytime, any day, Shefiu Alao, you are number one. A round of applause for Alhaji Shefiu Alao. Thank you very much. Yes. Please- Thank you, Baba. Please, a special announcement. Please be careful of all your properties around. All right. Àwọn kan lè fojú jọ ọmọ tampan. Kí wọ́n má jẹ ọmọ tampan tó ló dá mi lójú pé ọmọ tampan ò kí ń jalè. Ẹ jẹ́ ká ṣọ́ gbogbo properties wa pátápátá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ó ti di pé à ń wá àwọn And be kankan. careful, be careful. The cameras are here. Yeah. So definitely don't think. You All right, can't ladies do and anything gentlemen. here. Definitely will fish you out. Right about now, we are here for the parade.
I want to specially recognize the presence of my Oga. Hey, when you're talking about the real estate management in Nigeria today, whoa, the brain behind, the wonderful woman, the powerful woman, the higher woman, the brilliant woman, Ladies and gentlemen, excellent woman, ladies and gentlemen, yeah, ladies and the gentlemen, slay, the only number one slay ladies of and Lagos, gentlemen. T baby underscore Bolu on Instagram. Revolution Plus Property. Yeah. A round of applause for Mama Revolution Plus Property. Everybody ṣe ń Please fẹ́ fún. keep clapping, keep clapping, keep clapping. Everybody ṣe ń fẹ́ fún oyè. Ọdún ó ń fẹ́ fún oyè. Yes, my wonderful. Jọ kí lorúkọ restaurant wọn yẹn náà? Remarkable Foods. Remarkable Foods. The only place you can get good food in Lagos State. And At number 10, Fola Oshibo. àwọn nìkan kọ́ By the roadside. àtìyàn aládùúkẹ́ tó wà ní 308. Oh, fantastic. Just like Méjèèjì ni. that. All right, ladies and gentlemen, right about now. All right, we want to start the parade. All right. Lagos, are you ready? Before Lagos State, I especially want to recognize the presence of the first Tampan caretaker president or coordinator or chairman, anything you like, call it. I would like to specially recognize Honorable Yemi Sholade Omoba Yemi and some Omoba Yemi Sholade. A round of applause for Oga Yemi Sholade. Please clap. That is the caretaker Thank chairman. you so much, boss. Thanks for coming today. In the history of Tampan, Yes. he is the chairman of the caretaker committee Caretaker committee. that conducted a free and fair election that brought in Prince Bamidele Odule. Thank you very much, Yemi Sholade. Thank you, Uncle. We are still expecting number one in real estate management in this country, Dikin Bamidele Onolaja. But my beautiful sister, the EGD, Executive Group Director of Revolution Property Group, she's here already. Thank you so much. And We ladies, appreciate you, ma. and ladies and gentlemen, I want to tell you that we have our incoming patroness in the house. We are going to invest her like we have invested the patron. But before then, please, ladies and gentlemen, welcome Dr. Funke and Tejuma. Please put your hands together for Dr. Funke. Dr. Funke, thank you for coming. God bless you. Thank you. Thank you, Ogaladi. All right, back to back. Babaladi is on his way. Back to back. Back to back. Ladies and gentlemen, back to Odulade. We want to start the parade. Thank you. Parade. Back to back. Lagos State followed by Osun State. Lagos State followed by Osun State. Lagos, Osun, Oyo. Lagos,